àgbàlagbà ló ń bá yín sọ̀rọ̀ àti máyì láti 79 kò sí ọmọ láàrin wa ó lọ fẹ́yàwó kékeré ó dídí ọdún mẹ́wàá péré ìrìnàjò bára wa lò pọ̀ ó tó lọ rí ẹlòmíì tó fẹ́ gbà tó dẹ̀ débi tó ti fẹ́yàn yẹn mo rò bí ìyá ìyàwó yẹn ó ṣe bàṣàbàṣà débi wípé ó ti ní stroke ní ìsìn so létà ló wá gbọ́ pé mo ti kọ́lé ló bá ní ṣé kó máa bọ̀ padà lọ́dọ̀ mi mo ní mi ní ìjẹ́ wọ́n ní kí n béèrè pé ṣé kí n gbà ní àbí kí n fi sílẹ̀. ẹ ṣe 97 kí lẹ fẹ́ ọkọ yín mà. má. 79. kí ni èjì yín sí mà. mo ti going to 70. ẹ tún máa dàgbẹ́ máa dògbó sí i pẹ̀lú agbára ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ máa jèrè àwọn ọmọ yín. ẹ bí ọmọ mélòó fọkùnrin yẹn fún bàbá. àti bí ọdún mẹ́wàá la ṣe lò lárúlò kó tó di kó lọ fẹ́yàwó mi kó tó èpè sẹ́yìn. àníṣe ẹ bímọ fún wọn mà. ṣé ẹ bí ọmọ fún wọn. a ní ìdádúró pa ní ìbímọ fún. ọ̀tọ́rí ọ̀rọ̀ ọmọ náà ló ṣe lọ fẹ́ lò pẹ́ níta. ǹgbà tẹ́yìn wá fún ẹlòmíín tí yín ṣé ẹ̀yin ti wá bímọ abẹ́ẹ̀ bímọ. ó máa ń bàjẹ́. ìyẹn túmọ̀ sí pé ẹ bímọ kankan báyìí mà ẹ bímọ báyìí àbí. Ọlọ́run ní fi yín sílẹ̀ mà Ọlọ́run ní fi yín sílẹ̀ mà Ọlọ́run ní fi yín sílẹ̀ mà ṣùgbọ́n ilé ara yín lẹ̀ ń gbé báyìí mà. bẹ́ẹ̀ni sà. bàbá yẹn ń ti wọn ṣáwọn ti bímọ síbòmíì. ó ti bímọ síbòmíì tó tún ṣàwá tó fẹ́ ilé ọmọ tó gbé síbòmíì tó tó di pé mi àti ẹ̀ fẹ́ra ìbí náà ni mo tọ́jú àwọn ọmọ yẹn tí wọ́n fi dàgbà ẹlẹ́ẹ̀kejì ló tún lọ tó ń nà mọ́ ẹlòmíì. ẹ tán wá nà mọ́ yẹn ṣé yẹn bímọ fún wọn báyìí. wọ́n ti bímọ fún wọn. ṣé bàbá ti wá kọ́lé àbí wọn ò kọ́lé. kò kọ́ nǹkan kan ó ti wá dìdàkudà mọ́ wọn àti ẹ̀ ló wá ń béèrè pé ṣé kò ń wá. ẹ farabalẹ̀ mọ́ mi ṣé àwọn àtẹni yẹn náà sìn ṣé wọ́n ti dàrú ni mà. wọn ò dàrú. wọ́n jọ ń gbé ni. wọ́n jọ ń gbé ni bó ti lè tẹ́ lọ́rùn wọn. wọn kò tẹ́ wọn lọ́rùn wọn á fẹ́ wá sọ́dọ̀ tìyín àbí. bẹ́ẹ̀ni. ẹ ṣe mọ́mí ẹ má bínú máa o ẹ̀yin lẹ bí wa o ẹ má bínú o ọjọ́ yẹn á dalẹ̀ o ẹ ṣàmì o ayé yín ò ní bàjẹ́ o nǹkan ò ní ṣẹ̀mí yín o ọwọ́ tó ṣẹ́gun sí ni ó jẹ́ o ẹ ṣàmì o ẹ ní wora yín láìsàn o ṣe rí Ayọ̀délé ọ̀jẹ̀ lọ́mọ látẹ̀lẹ̀ ṣé o rí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ìkà ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi kò mọ tó wá ṣe nínú ayé wàláì tàláì ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ò mọ tó wá ṣe nínú ayé kò mọ̀ ọ́ wọn dẹ̀ mọ̀ pé àti àárọ̀ nílẹ̀ ti máa ń ṣú èèyàn kì í pẹ́ dàgbà mọ́mì mo parọ́ mà èèyàn kì í pẹ́ dàgbà èní yí ọ̀la yóò ti ń dàgbà nìyẹn ìyí tó bá yẹ kó o ṣe pápápá náà kó o lo 120 years láyé má jẹ́ kí n tẹ̀ ìsìn ló máa pé yìí ó dàbí àná náà ni ẹ gbọ́ mi mà ẹ rí i pé mo ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún yín ẹ mọ́ gbà wọ́n padà kí mo sọ fún yín mà ẹ mọ́ gbà wọ́n padà sínú ilé yẹn o ṣe é mọ̀kọ́dọ̀ obìnrin míì náà wà tó bímọ fún wọn ibẹ̀ tó ti wá sú wọn báyìí wọ́n wá fẹ́ fi àdàgbà ètò rọ̀ sí ọ̀dọ̀ tiyín àbí bẹ́ẹ̀ kọ́ ẹ dẹ̀ ti jọ kúrò ní márèèjì ń sìn báyìí bí 30 ọdún sẹ́yìn ni o ṣé mo gbà 30 ọdún kí ni. bí ọdún 15 sẹ́yìn lẹ ti jọ kúrò àbí bẹ́ẹ̀ kọ́ 35 years back wọ́n ti jọ kúrò ní marriage ó ti abọ́kan ti kọ́lé ó wá fẹ́ sákò lọ́dọ̀ ẹ̀ tó bímọ fún ṣé ẹ̀mí kan rẹ̀ǹtì ilé ni wọ́n sanwó lé yóò wá dàyẹ sí oh God yóò wá sọ́dọ̀ màmá ń tiẹ̀ pé òkú ní sanwó lé ń bẹ̀ èyí tó wá bímọ fún wọn yẹn yóò tó wá gbógun tì ìyá tí ń bá mi sọ̀rọ̀ yìí tiẹ̀ kó tún gbọ́kọ̀ ọ̀hún wọ́n wá lọ pààyò ń yá dànù mọ́mì kí mo sọ fún yín mà ẹ mọ́ gbà wọ́n padà
ẹ ti gbọ́ mà ẹ mọ́ gbà wọ́n padà bó ti wulẹ̀ kó mọ bó ṣe jẹ́ nìyẹn ọlọ́run ní fi yín lẹ̀ máa pẹ̀lú agbára ọlọ́run. Yes, sir. Ayé aago 7:05 nìkan nìyí Prince 89.7 FM nínú Kúlọ́lá lomi àmọ́lé orí ètò ilé olórogún mu wà. Hello. Ẹ kalẹ́ o. Kalẹ́ sà, mo kọ́ sà. Ilé olórogún lè tún mà kílẹ̀ ńlá kọjá mà. Ọjọ́ pẹ́ tó pẹ̀lú àrùn. Ojú òpó yìí ò mọ̀ dá mọ́mí ẹ kúrò níbi tẹ́ wá yẹn. Hello. Hello. Ẹ kalẹ́ mà. Ẹ kalẹ́. Kílẹ̀ ńlá kọjá mà à ń gbọ́ yín mà ó ilé olórogún lè tọ̀. Mo fẹ́ ọkọ bí ọdún mẹ́wàá sẹ́yìn. So ó ṣẹlẹ̀ pé a fi ọmọ méjì. Then láti bí ọdún méje sẹ́yìn ní sí tó bá ti ríṣẹ́ tó bá ti ní sáàmù ẹ̀kọ́ sí ẹ̀yìn gbogbo owó yẹn ó máa fi ta tẹ́tẹ́ ni. Ẹ mà parẹ́ di oyin mà. Wọ́n máa fi owó yẹn ta tẹ́tẹ́ ni. Ẹ parẹ́ di oyin mà. Mo ti pásà. So wọ́n máa fi owó yẹn ta tẹ́tẹ́ débi wípé ìkíni àtàwọn ọmọ kò sí tọ́ta máa jẹ nínú ilé mọ́ àfẹ́yẹ̀ tó ti máa ń jẹ ara wa. Irú tẹ́tẹ́ wo náà máa ń ta? Wọ́n ní bí bèbí báyìí ló ṣe máa ń rò mí mọ́ mi ò mọ bó ṣe júwe ẹ̀. Wọ́n á di pé wọ́n á fẹ̀rẹ̀ sí ní pé mọ́mí wọn pé kò sówó lọ́wọ́ àwọn tí mọ́mí wọn fẹ́ lè fún mọ́mí wọn fẹ́ lè wọ́n àwọn á máa sá káàkiri ẹ̀ wọ́n máa parọ́ fún wọn ní òkú kò sówó lọ́wọ́ àwọn kò sì ṣiṣẹ́. tó bí wá dé tèmi ṣe wá pẹ̀lú àwọn fámìlì pé báyìí làwọn ọmọ yẹn ṣe kéré èèyàn níyà mi ò ní báwọn. So àwọn fámìlì ṣáwà bí mi pé kéré tí mo dábẹ́ láti jẹ́ ìkiri sọ fún àwọn wọn ni àwọn máa ń pè yàn lójọ́ yìí èmi ò ṣe tán kankan padà sí kíá gbogbo bẹ́ẹ̀ sì wá láti bá wọn sọ̀rọ̀ àti pé àkejì kan jáwọ́. So mo ń kẹta. Ẹni má lè yẹn ti pé ọdún mẹ́wàá báyìí. Bẹ́ẹ̀ni sọ. Ṣùgbọ́n láti ọdún méje sẹ́yìn náà ti ń ta tẹ́tẹ́. Bẹ́ẹ̀ni. Tẹ́tẹ́ lọmọ láti ilẹ̀. Ọdún mẹ́ta àkọ́kọ́ nu márèèjì yẹn wọn ta tẹ́tẹ́ rárá. Mo ṣàkíyèsí ẹ̀ ṣùgbọ́n wọn ò jẹ́wọ́ fún mi. Nígbà wọn kọ̀ọ̀kan fún mi níta ni tó ní kẹ́ẹ̀kan táwọn pàdé kó tó di pé afẹ́ra ń dà pé kẹ́ẹ̀yẹ ló túbọ̀ dà sí pé ó ràn wọ́n lọ́wọ́ láti máa ka sí àwọn máa ń fún ní ìwé láti ta tẹ́tẹ́ yìí fún àwọn máa ń ràn lọ báwọn ta tẹ́tẹ́ yìí. Nǹkan tí mo kọ̀ ilé rẹ̀. Kí ni èjì yín mà? 35. Kí ni èjì ọkọ yín? Going to 40. Ìyẹn ní pé wà late 25 lẹ fẹ́ alàgbà yẹn. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ wulẹ̀ tanra yín kankan mà ẹ lè má mọ̀ ọkọ yín ti ń ta tẹ́tẹ́ kẹ́ tó fẹ́. Kí mo sọ fún yín mà ọkọ yín ti ń ta tẹ́tẹ́ kẹ́ tó fẹ́ ọkọ yín. Àṣírí. Ó ti wà ní ẹ̀jẹ̀ ọkọ yín. Ìtẹ́mi ó sọ fún yín lélẹ́yìn mà. Ẹni kí nìkan tẹ́ ẹ lè ṣe àbí?